Mo kí yín káàbọ̀ sórí ètò wa ọmọ ọba Jídára. Ìkànnì wo lẹ́tì máa wò ó? Ní ìkànnì Apoti Wura lẹ́tì máa rí wò ní orí YouTube. Ọ̀pọ̀lọpọ̀ ohun la kó sínú ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. Pàápàá lórí ọ̀rọ̀ sinimá àti fíìmù àgbéléwò. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló kúnnú ẹ̀ lóríṣiríṣi ni. Lẹ́yìn ìtàgé ni. Gbogbo ẹ̀ pọ̀ rẹpẹtẹ tẹ́ máa bá pàdé lórí Apoti Wura lórí YouTube. Orúkọ tèmi ni Olúwaṣeun Àkàndé, Àbíkẹ́ yín rèé, ẹ̀rí pọ́ wà ń bẹ̀. Ó kọjá bẹ́ẹ̀. Aya Azeez ló dún lọ́wọ́ lórí ètò wa ọmọ ọba Jídára tẹ́ máa bá pàdé ní orí Apoti Wura lórí YouTube. Akẹgbẹ́ mi ń bẹ níkàlẹ̀ Òkìkí, dákùjọ forí kíkó tiẹ̀ jẹ́ kórí mi owó yágbé sókè. Ògèdè ìjẹ́wọlé ẹlẹ́rùgbọ́ ọ̀rọ̀ bí ọbẹ̀. Òkìkí ọlọ́sàdá ọmọ àdìmọ́lẹ̀ ẹ̀rẹ́wọ̀ túnde. Wíjẹ́ ẹjẹ́wọlé ọmọ ọba jẹ́ fún wọn láwọ̀ jẹ̀sùn kúndò lóòjẹ́ àtàdá ọmọ ọlọ́ba tí ó ní ìkúsá. Mo fi ilé ẹ̀ka ọ̀bọ̀ sáàrin wa lórí ètò kan. Èyí tó lálẹ́ wá sórí ìkànnì Apoti Wura. Ibẹ̀ láti máa ń gbọ́ nípa àṣà wa lóríṣiríṣi sinimá àgbéléwò nínú ilé. Èmi Òkìkí ọlọ́mọ nímọ̀lẹ̀ lápò pẹ̀lú ìyá mi Olúwaṣeun. Ojúlówó ọmọ ìlú Ìbàdàn mọ́jà bàbá yìí ṣèbí ọ̀kára wájú lẹ́rú. Ọmọ ajẹ́ níbi ìkara fọ́rimu ọmọ òkètúlì wà ṣàgbàrí. Ọmọ òrùrù níwájú ológun wọn gbọ́dọ̀ kógun ṣàgbàrí wọn gbọ́dọ̀ kọjá. Táwọn wọn sọ̀rọ̀ nípa olóòtú àgbà kúlẹ̀ Búsàárì ọkùnrin tẹ́lẹ̀ ní Fúlàní ọmọ ọba bẹ́rù fún ọlọ́dọ̀bọ̀ ètò olóòtú àgbà. Tẹ́wọ̀n ní akíkanjú ọmọ tí bàbá bá rogun, akíkanjú akọni tí dúró gbẹgbẹ níwájú ogun. Kúlẹ̀ Búsàárì wọn ní ọmọ ìlọ́gbọ̀n níbi kankan ìdẹ́bìrò ní Dóníṣẹ́ ìlẹ́nu Màríọ̀ dánilójú. Kúlẹ̀ àtọ̀run lọ kí iná ti mú ìyẹ̀wà pọnú ayé òní tó máa jáde inú àgbòròdẹ ní tiwa ọrùn tí ó lè jìbà lẹ́kẹ̀ inú àgbòròdẹ ní tiwa o orí tí ó sì wáyé jò níjà nǹkankan dánilójú pẹ̀lú àgbòròdẹ ní tiwa ìwọ lọ́mọ lọ́yẹ̀mú yìí ọmọ olómi tútù ẹ̀sọ́ òkè àwọn ẹni tí wọ́n mọ̀ràn àwọn ẹni tí wọ́n mọ kankan wọ́n lọ yẹ para àgbẹ̀tì mo ní ọmọ ọmọdé àwọn náà wọ́n já ẹni ọyẹ àmọ́ para àgbẹ̀tì aṣọ tó tóbi ní bàbá yìí fi ṣàgbéjì ara ìjẹ́ ẹlẹ́yọ ọmọ ẹ̀yọ mo kí àníyàn abẹ́hù mo dára lé. Káàbọ̀, à ń tẹ̀síwájú lórí ètò wa ọmọ ọba Jídára.